ó ti sú mi o, ìyàwó Lateef Adédìméjì mọ́bìnpé fi gbé ta. Inú Adébímpé Oyèbádé Adédìméjì tó jẹ́ òṣèré tíátà tóun náà tún fẹ́ òṣèré akẹgbẹ́ rẹ̀, inú ò dùn lásìkò yìí o, látàrí ohun táwọn kan ẹni ibi ṣe fún un, òun ló mú kó fi gbé ta. Lórí bí wọ́n ṣe ń fi orúkọ rẹ̀ lu jìbìtì lórí ẹ̀rọ ayélujára, èyí tó mú kó sùn kó fi gbé ta. Òṣèrébìnrin náà sọ pé ìkànnì ayédèrú lóríṣiríṣi ni wọ́n ti forúkọ òun ṣí àti orúkọ ọkọ òun, tí wọ́n sì ń gbé nǹkan síbẹ̀ bẹ́ẹ̀ ní pé òun lòun ní àwọn ìkànnì náà. Ohun tó wá jẹ́ pabambarì ní ayédèrú ìkànnì tí wọ́n tún ṣí fún àwọn ìbẹta tí wọ́n ṣẹ̀ bí, tí wọ́n sì ń gbé oríṣiríṣi nǹkan síbẹ̀. Èyí tó mú kóṣèré náà fajúro sí èyí, tó sì bẹnu àtẹ́lu àwọn ohun táwọn ẹni bí yìí ń ṣe. Ní báyìí o, Mọ́bìnpé ti ṣetán láti gbèjà ara ẹ̀. Ó sì ti jáwé ìkìlọ̀ fáwọn tó ń hùwà báyìí pé kí wọ́n jáwọ́ nínú rẹ̀ o, tí wọn kò bá fẹ́ rí pípọ́n ojú òun, nítorí pé láìpẹ́ láì jìnnà òun á fẹnìkan jófin nínú wọn. Òun ò sì fẹ́ gbọ́ wípé òun fọwọ́ ọlá gbé nìkan lójú o, nítorí ká wí fún ni ká tó dàní, àgbàlagbà àjàkadì ni. Kí sòbìà tó degbò, onígòbé là ké sí. Ó ti kìlọ̀ fáwọn tó ń ṣiṣẹ́ ibi náà kí wọ́n jáwọ́ báyìí o, nítorí tó bá fi ọwọ́ òfin tẹ̀ wọ́n, kẹ́nikẹ́ni má ṣe dá lẹ́bi o. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu Mọ́bìnpé Oyèbádé. Kí lẹ̀yin rí sọ sí ohun tó sọ yìí? Ẹ jẹ́ ká mọ̀ ní abala àríwísí comment section. Ẹ jọ̀wọ́ ẹ like, subscribe àti share fídíò wa. Ẹ ṣé gan-an ni fún àtìlẹ́yìn yín. A dúpẹ́ àmọ́ lóore.